ẹ̀yin olólùfẹ́ fíìmù Forbidden, mo kí yín ẹ kú ojúlọ́nà apá kejì fíìmù náà o, ẹ sì tún káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a ó máa sọ nípa fíìmù Forbidden apá kejì. Kí á tó tẹ̀síwájú, mo lé ìwé pọ̀ lára wa ti wo fíìmù Forbidden apá kìíní. Fún àwọn tí kò bá tí ì wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó lórí Yorùbá Premium Plus, àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube channel wọn. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó nítorí eré náà ládùn, ó lóyin gidi gan, àti pé àǹfààní púpọ̀ wà ní eré yìí tí ẹ bá wò ó. Ṣùgbọ́n lónìí tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo fíìmù Forbidden apá kejì, ẹ tẹ subscribe button torí àǹfààní tí ẹ ó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì eré náà tí ó bá jáde o. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù Forbidden apá kejì. Kí ni ohun tí ẹ̀yin lérò pé ó lè ṣẹlẹ̀ nínú eré yìí? Ohun tí ẹ bá lérò pé ó máa ṣẹlẹ̀ nínú eré yìí, ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ náà lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.